A kú dédé àsìkò yìí yóò dára fún wa láṣẹ Elédùà. Àmì àṣẹ. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣọjọ́ Ìṣẹ́gun Tuesday, 30 nínú oṣù kejì ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́jọ́ Ajé àná tí í ṣe ọjọ́ Monday ọjọ́ 29 nínú oṣù keje ọdún èyí tí a wà nù rẹ̀ yìí láàrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu ló ti buwọ́ lu ìwé ọ̀kan eléyìí tó ti di òfin tòun ti àṣẹ báyìí lórí owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù tó ti ń dá wàhálà sílẹ̀ láàrin òṣìṣẹ́ ìjọba àti ìjọba àpapọ̀ láti bí oṣù mélòó kan sí ẹ̀yìn. Lánàá òde yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló buwọ́lù wípé owó oṣù àwọn òṣìṣẹ́ yìí tó kéré jù yóò máa jẹ́ 70,000 náírà 70,000 naira àti wípé lẹ́yìn ọdún mẹ́ta ni wọn yóò máa ṣe àgbéyẹ̀wò owó ọ̀hún yálà wọ́n fẹ́ fi kúnni tàbí yóò wà bó ṣe ń san lọ tẹ́lẹ̀, eléyìí tó sì jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ 30,000 náírà làwọn òṣìṣẹ́ ń gbà tó sì jẹ́ wípé ọdún márùn-ún ni òfin fi àyè sílẹ̀ láti máa tún owó oṣù ọ̀hún gbé yẹ̀wò. Ṣùgbọ́n báyìí ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu òun ló ti yí gbogbo rẹ̀ padà. Ó ní wípé béèyàn bá ṣiṣẹ́ dandan ni kó ní àsìkò láti jẹ ìgbádùn. Ó túmọ̀ sí wípé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ gbádùn bó ti hùn kó kéré mọ́tò lábẹ́ ètò ìṣèjọba àwọn àti lẹ́yìn tó ń bá kúrò lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́ ẹ bá sì gbàgbé, ọ̀sẹ̀ tó kọjá ń la àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yiri ìbéèrè ọ̀hún tí ààrẹ Tinubu èyí tó ti taari sí wọn ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni wọ́n gbé yẹ̀wò lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí tó kọjá o, èyí tí wọ́n sì kà sí etí ìgbọ́ àwọn aṣòfin méjèèjì náà ní ẹ̀kíní ẹ̀kejì nígbòdì ẹlẹ́ẹ̀kẹta làwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin èyí ni wọ́n ní ó gbọ́dọ̀ di òfin báyìí nítorí wàrà ṣe ṣà kí ààrẹ Tinubu ó sì buwọ́lù kó má falẹ̀ rárá o, nítorí wípé ohun tó bá ti yá kan kì í pẹ́ mọ́. Báyìí ìlówó ọ̀hún ló ti bẹ̀rẹ̀, eléyìí tí wọ́n ní nínú oṣù eléyìí tá a mú yìí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa gba ẹ̀kún owó gọbọyé pẹ̀lú ìdùnnú ẹ̀rín òun ayọ̀ lẹ́nu wọn tí wọ́n sì ti ṣèlérí wípé lẹ́yìn ọdún 3 wọn yóò tí owó ọ̀hún gbéyẹ̀wò bóyá wọn ó fi kún ni àbí wọn ó máa gbà lọ bẹ́ẹ̀. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti sọ̀rọ̀ bóde wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn fún ìbéèrè ohun tí wọ́n fẹ́ lọ́wọ́ ìjọba. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lánàá tí í ṣe ọjọ́ Ajé níbi ìpàdé ńlá kan eléyìí tí àwọn àgbà tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ gbogbo níbi tí wọ́n ti ń yiri àti bákan náà bí wọ́n ṣe ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n dákun dábọ̀, kí wọ́n fi ọwọ́ wọ́nù, kí wọ́n fi yèdè nù, kí wọ́n jèbùrẹ́ awo olùgbẹ̀bẹ̀ lórí ìwọ́de eléyìí tí wọ́n ní wọn yóò ṣe bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 nínú oṣù kẹjọ di ọjọ́ 10 nínú oṣù kẹjọ. Ṣùgbọ́n o, iléeṣẹ́ ààrẹ sọ wípé bí ti hùn kórè ó ní òfin fi àyè sílẹ̀ fún orílẹ̀-èdè àti àwọn olùgbé inú rẹ̀ láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà eléyìí tí ò ní mú wàhálà fàákájà dání tàbí gbọ́nmi sí omi òtó. Ó ní ṣùgbọ́n nǹkan tí iléeṣẹ́ ààrẹ àti ìjọba àpapọ̀ ń gbìyànjú láti ṣe ni wípé ìwọ́de ọ̀hún kí àwọn jàǹdùkú oníṣẹ́ ibi kí wọ́n má bàa jagbà mọ́ àwọn ènìyàn tí wọ́n ní ìpinnu rere eléyìí tí wọ́n lè sọ di wàhálà òun lásìgbò láàrin ìwọ́de náà. Ó ní ìdí tí wọ́n ṣe ń pàrọwà fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí nìhun
ó lámọ́ tó bá jẹ́ wípé báyìí ní ṣe kan mi tí ò yí padà iléeṣẹ́ ààrẹ ni ẹ jẹ́ kí àwọn ọmọ nàìjíríà ó béèrè ohun tí wọ́n ń fẹ́ látara ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà eléyìí tí wọ́n fẹ́ ṣe. ẹni tó jẹ́ ajìjàǹgbara ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn tó ń wà láfíà orílẹ̀-èdè yorùbá èèyàn olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho òun mà ló ti gbé ọ̀rọ̀ kan jáde lánàá ọjọ́ ajé Monday tí í ṣe ọjọ́ 29 nínú oṣù keje ọdún 2024 tá a wà nù rẹ̀ yìí wípé òun olóyè Sunday Ìgbòho òun ò bá wọn darapọ̀ mọ́ àwọn ènìyàn tí wọ́n fẹ́ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lánàá, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun ló ti ń jáde lábẹ́ aṣọ èyí tí Sunday Ìgbòho sọ pé òun ti ń gbọ́ wípé òun pẹ̀lú àwọn ènìyàn tó ń ṣe agbátẹrù àtìlẹ́yìn fún àwọn ènìyàn tí wọ́n fẹ́ ṣe ìwọ́de ọ̀hún nínú ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ èyí tí a wà nù rẹ̀ yìí. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní bí oko ò bá jìnnà ilá kì í kò. Olóyè Sunday Ìgbòho ti wá bọ́ síta sọ̀rọ̀ gbangba wípé òun Sunday Adéyẹmọ tí wọ́n mọ̀ sí Sunday Ìgbòho òun ò sí lára àwọn ènìyàn tí wọ́n fẹ́ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn náà. Bákan náà òun ò sí nínú àwọn tí wọ́n ṣe agbátẹrù àbí àtìlẹ́yìn fáwọn ènìyàn tí wọ́n fẹ́ ṣe ìwọ́de ọ̀hún yálà lójúkojú àbí lábẹ́ aṣọ ó ní lótìtọ́ àti lódodo làwọn mọ̀ yìí pé àyípadà kan èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe ló mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó nira díẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n títa ríro làákọlà ńgbò bá jiná ni ó ń di ẹwà ó lóun ní ìgbàgbọ́ wípé àwọn àtúntò èyí tí ààrẹ Tinubu àti ètò ìṣèjọba rẹ̀ tí wọ́n ń tò lọ́wọ́ òun ló dàbí ẹni wípé ó fẹ́ mú ìnira bá àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Ó láàmọ́ bá a bá lè ní sùúrù ká fi orí tì í. Ó ló dáhùn lójú gbangba wípé láìpẹ́ ọjọ́ ohun gbogbo ni ó padà sí ìrọ̀rùn tí ó tùbà tí ó tùṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí Sunday Ìgbòho ti sọ, ó wá rọ àwọn ọmọlẹ̀ yìí ó ní bẹ́ẹ̀ bá ṣe ìwọ́de náà ẹ rí dájú pé ẹ fi ìwà ọmọlúàbí ẹ fi sí tí ò ní mú wàhálà dání àmọ́ òun ní tòun òun ò sí lára àwọn ènìyàn tí wọ́n fẹ́ ṣe ìwọ́de náà. Ìròyìn fẹ́lifẹ́li sì ń tẹ̀sọ́wọ́ iwájú. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn mà ni wọ́n ti gbé ìgbésẹ̀ akin báyìí lórí bí wọ́n ṣe sọ wípé ìrẹsì yóò wà lọ́pọ̀ yanturu pẹ̀lú owó tí ò gani lára fún títà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí ara tún lè bọ́ tù wọ́n síwájú sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde eléyìí tí alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ìbárà ìlú sọ̀rọ̀ èyí tó fi léde lánàá nílùú Àbújá lẹ́yìn ìpàdé kan èyí tí wọ́n ṣe pẹ̀lú àwọn lẹ́nulọ́rọ̀ nínú ètò ìṣèjọba pẹ̀lú ààrẹ Tinubu níbi tí ààrẹ Tinubu ti léwájú ìpàdé ọ̀hún. Láàrin wọn níbẹ̀ náà ni Tinubu ti buwọ́ lu ìwé owó oṣù àwọn òṣìṣẹ́. Ṣùgbọ́n alákòóso ti wá sọ̀rọ̀ lórúkọ ìjọba àpapọ̀ wípé ìrẹsì ọ̀hún ni ó wà láwọn ilé ìtajà eléyìí tí ìjọba àpapọ̀ yà sọ́tọ̀ tí wọn yóò sì máa ta kìlógíráàmù ráìsì 50 tá a mọ̀ sí 50 kìlógíráàmù ni wọn yóò máa tà ní $40 náírà 40,000 naira pẹ̀lú ìrọ̀rùn ló sì bá dé gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. ẹni tó jẹ́ alákòóso ọ̀hún Muhammad Idris òun ti wá ní ìjọba àpapọ̀ ń gbìyànjú omi ló pọ̀jọ́ kálọ̀. Ó ní ṣùgbọ́n kò nílò fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti sọ wípé wọ́n fẹ́ ṣe ìwọ́de kankan nítorí pé ààrẹ Tinubu gan bàbá ti ń ṣe ìwọ́de ọ̀hún lórúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí ara lè tù wọ́n. Nínú ọ̀rọ̀ alákòóso náà Muhammad Idris ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà láti fọwọ́wọ́nù kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin takasùfé tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọkùnrin Habib Òkìkíọlá ìdààmú àdúgbò wèrè olórin èyí tí a mọ̀ sí Portable òun pẹ̀lú ọ̀kan nínú àwọn akẹgbẹ́ wọn tí wọ́n jọ wà nínú agboolé amúlùdùn DJ Chicken Imma ni wọ́n jọ tutọ́ síra wọn lójò níbi tí wọ́n ti jọ wà kò mọ́ra wọn lọ́wọ́ lálẹ́ ọjọ́ àìkú Sunday
tí í ṣe ọjọ́ 28 nínú oṣù keje ọdún èyí tá a wà nù rẹ̀ yìí ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, wọ́n ní alẹ́ ọjọ́ Sunday tí í ṣe ọjọ́ Àìkú ní Portable àti DJ Chicken ni wọ́n jọ yaṣọ mọ́ra wọn lọ́rùn pẹ̀lú ariwo níbi tí àwọn ènìyàn tí wọ́n ti ń là wọ́n wípé kí wọ́n fira wọn sílẹ̀. Ṣùgbọ́n títí di wákàtí tí ìròyìn fi ń kóra jọ, kò sí ẹnikẹ́ni tó lè sọ pàtó nǹkan tó dá ìjà ọ̀hún sílẹ̀ láàrin Portable àti DJ Chicken. Ṣùgbọ́n bí ìròyìn ti sọ, wọ́n ní ọ̀kan nínú àwọn adẹ́rìn pòṣónú tí ṣọmọlẹ̀ yìí Kenny Black níbi eré rẹ̀ eléyìí tó ṣe, wọ́n ní òun ló ránṣẹ́ pé Portable láti darapọ̀ mọ́ òun gẹ́gẹ́ bí ọ̀kan eléyìí bí Portable ṣe jẹ́ sí nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tó sì ní DJ Chicken náà òun náà wá síbi eré ọ̀hún, èyí tí wọ́n ní ìjà òun ló bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì, èyí DJ Chicken àti Portable. Ṣùgbọ́n ẹni tó wá kó ìròyìn ọ̀hún jọ, èyí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa, ó ní ọ̀rọ̀ ọ̀hún wọ́n paná rẹ̀ látara àwọn olólùfẹ́ wọn àti àwọn ẹlẹ́yinjú àánú ọmọ ilẹ̀ yìí wípé ọkùnrin sọ́kùnrin a kì í bára ẹni jà ká tutọ́ síra ẹni lójú faṣọ mọ́ra ẹni lọ́rùn. Ó ní ṣùgbọ́n àlàáfíà gangan òun lọ́ba lórí ohun gbogbo, kẹ́ gba àlàáfíà láàyè láàrin ara yín, kẹ́ ẹ sì má bára yín ṣe. Bá a bá rí ìkùnsínú tí ń bẹ láàrin wọn, kí àwọn méjèèjì kí wọ́n jọ pera wọn sí kọ̀rọ̀, kí wọ́n parí rẹ̀ kán má ṣe fọ aṣọ ẹ̀sìn wọn ní ìta gbangba, tí wọ́n sì parí ìjà náà tí oníkálukú lọ lọlé rẹ̀ láyọ̀ ohun àlàáfíà. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lífẹ́lí kò ní jù báyìí lọ fún tòní. Títí dojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì. Mo gbà ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.